Ojú ló gbé. Ẹ jẹ́ àjọsọ irọ́ ò máa pọ̀ nílé tèwé tàgbà ẹni Ọlọ́run fẹ́ máa lọ sódò. Tá a bá wojú ìmú ohùn mú àwòrán wa a rí wípé àkọlé tó wà ńbẹ̀ náà ni Isaiah chapter 9 verse 6. Ọ̀pọ̀lọpọ̀ lè máa wá wò wípé èwo tún ni Isaiah chapter 9 verse 6 ní í ṣe pẹ̀lú comparator. Gbogbo àwa tá a bá ń wò ó bẹ́ẹ̀ máa fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ máa fọkàn bá mi lọ. Ẹ rí i pé gbogbo ìgbà náà lọ́lọ́run máa ń jó ń yé wa nínú Àlùkùránì látara pé ká má bóhùn Ọlọ́run ọba wá orogún, látara pé ká má bóhùn Ọlọ́run ọba wá ọba kan. Àpọ́nlé àti iyì ẹ̀yẹ èyí tó tọ́ sí Ọlọ́run ọba àgbọ́dọ̀ gbé fún nǹkan mi àfọ Ọlọ́run ọba nìkan. Gbogbo ìgbà tí ayé bá ń jẹ́ ayé tí ẹ̀dá wa ń gbé àpọ́nlé Ọlọ́run fún èèyàn náà ni ìbínú Ọlọ́run ó máa sọ̀kalẹ̀, náà ni àìrójú àìráyè yóò máa bá gbogbo àwọn tó bá ń gbèpè irú pèpè bẹ́ẹ̀. Àmọ́ látara wípé ìmá wa lára wa lọ́yẹ̀, ìmá ṣí ara wa ní làákàyè láti sá fún ohun tọ́lọ́run bá fẹ́ ká sá fún, láti súnmọ́ ohun tọ́lọ́run bá fẹ́ ká súnmọ́, náà ni ó máa ṣe ọ̀nà àbáyọ fún àwọn aburú tí ó máa ṣẹlẹ̀ nígbà tí àwọn tí ò dá Ọlọ́run ọba mọ̀ bá ń gbé ògo Ọlọ́run fún nǹkan mi. Ìyẹn gangan ló bí Isaiah chapter 9 verse 6 tẹ́ ń wò lójú amóhùnmáwòrán yìí. Ọlọ́run sọ̀rọ̀ kan fún iṣẹ́ ńlá Ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. láti mọ pàtàkì tó ń bẹ nípa kéèyàn bá Ọlọ́run ọba wórogún nínú Quran chapter 4 verse 48. Ọlọ́run fẹ́ júwe pàtàkì ní ìhà tí òun Ọlọ́run ọba kọ sí kéèyàn máa bá òun wórogún. Ọlọ́run fẹ́ júwe ẹ̀ fún wa. Àwa ti ara àyà yìí á fi ṣàwọn àgbéyẹ̀wò kọ̀ọ̀kan nínú ìgbàgbọ́ àwọn èèyàn nínú ẹsẹ̀ Bíbélì tá a fi sí ojú ìmáwòrán yìí. Kí l'Ọlọ́run wí? Àwa ìṣọ́ kúrò lọ́dún èṣù, aṣáájú Ọlọ́run bá ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run. Dájúdájú. Ọlọ́run ní verily dájúdájú. Dájúdájú. Ẹ wo statement tọ́lọ́run fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn. Ọlọ́run lo statement ìkànpá. Kò ń ṣe báyìí pé bóyá bó o bá wù ẹ́ tàbí bó o bá ṣe lè gbé. Ọlọ́run fi ń rinlẹ̀ ó ń kànpá fún wa. Nǹkan pọ̀ mọ́. Ọlọ́run ní ẹ̀ṣẹ̀ kan ṣo tí ọmọ ẹ̀dá èèyàn lè ṣẹ̀mí. Ẹ̀ṣẹ̀ yọkan tí wọ́n lè ṣẹ̀mí lórí ilẹ̀. Òun náà ni ẹ̀ṣẹ̀ tó já sí wípé ẹni tí ó bá dá nǹkan pọ̀ mọ́. Ẹni tó bá lọ pe nǹkan míì lọ́lọ́hun lẹ́yìn èmi Ọlọ́hun, ẹ̀ṣẹ̀ tí ní foríjìyàn fún nìyẹn. Ẹni tó bá gbé ògo tèmi fún ènìyàn, mi ní ṣàforíjì fún irú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀. Gbogbo ẹ̀ṣẹ̀ ni Ọlọ́run lóhun lè foríjì wá. Ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ kan ṣo tọ́lọ́hun ò ní fàforíjì fún, òun ni ẹni tó lọ pe nǹkan míì lọ́lọ́hun. Bóyá ó pe èèyàn lọ́lọ́hun ni o, ó pe Ògún lọ́lọ́hun ni o, ó pe irin lọ́lọ́hun ni o, ó pe Ṣàngó lọ́lọ́hun ni o. Gbogbo kóhun tó bá kù lẹ́yìn Ọlọ́hun tó jẹ́ pé oríkì tọ́lọ́hun ni tá a wá gbé fún yàn, Ọlọ́hun ní mi ní foríjì yìí. Ṣùgbọ́n Ọlọ́run wá ní but yóò ṣàforíjì ẹ̀ṣẹ̀ mìíràn. Ọlọ́run ní tẹ́ ẹ bá wá ṣe àwọn ẹ̀ṣẹ̀ míì, àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tó bá wù èmi Ọlọ́run màá ṣàforíjì àwọn yẹn. Ṣùgbọ́n èyí tí mi ní ṣàforíjì ẹ̀ rárá tí ò sí tí ìsìgìfárù ò tán, tí ò tán ni kéèyàn gbé ògo Ọlọ́run kó wá gbé fún èèyàn, kéèyàn pe oríkì Ọlọ́run kó wá pè mọ́tẹ́ èèyàn. Ẹ̀ṣẹ̀ kan tọ́lọ́run lòun ní foríjì wa nìyẹn. Ẹ tẹ̀síwájú. Ṣùgbọ́n yóò ṣàforíjì ẹ̀ṣẹ̀ mìíràn. Ọlọ́run ní màá ṣe àforíjì àwọn ẹ̀ṣẹ̀ míì. Yàtọ̀ sí èyí fún ẹnikẹ́ni tí ó bá fẹ́. Yàtọ̀ sẹ́ni tó bá pe nǹkan míì lọ́lọ́run. Àwọn ẹ̀ṣẹ̀ míì tá a bá ṣẹ̀ Ọlọ́run ló máa ṣàforíjì ẹ̀ o. Tó bá fẹ́ tún ni, kò ń ṣe pé tó dájú. So èyí tó túmọ̀ sí wípé gbogbo ohun tó ń jẹ́ ìran ẹ̀ṣẹ̀ Ọlọ́run ò gbà wá láàyè kárìn ní bèbè ẹ̀. Ìyẹn ló máa ń ṣe mí lánàá fún àwọn kan. Wọ́n ní àwọn mùsùlùmí àwọn nífẹ̀ẹ́ sí pé àṣẹ torí pé ẹ̀ṣẹ̀ yẹn wọ́n ń wẹ̀ nínú ẹ̀, wọ́n mú nínú ẹ̀, wọ́n ń jẹ nínú ẹ̀. Ọ̀rọ̀ òye yìí ni.
tọ́rọ̀ bá yé yín dáadáa tẹ́ bá gbọ́ àlùkùránì yé ẹ mọ̀ wípé àwọn ọ̀rọ̀ tọ́lọ́hun ń sọ lágbọ́nrin ìmá dẹ́ṣẹ̀ ó kó wa ró ká má bàa dáa ni torí tá a bá ń dá a padà máa jindò sínú ẹ̀ kò dẹ̀ síbòmíì tẹ́lẹ́ṣẹ̀ máa dé sí tó ju inú ìyà ọlọ́run ọba lọ ọlọ́run kó là wá nínú ìyà ẹ̀. àmín. ẹ rí wípé ọlọ́run lòun ò ní ṣàforíjì ẹ̀ṣẹ̀ mìíràn pé ọlọ́run lòun ò ní ṣàforíjì ẹ̀ṣẹ̀ yàtọ̀ sí èyí fún ẹnikẹ́ni tí ó bá fẹ́. mò ń bọ̀ ọlọ́run lòun ò ní ṣàforíjì ẹ̀ṣẹ̀ èyí tẹ́ ẹ bá lọ fi wá orogún pẹ̀lú èmi ọlọ́run. tá a bá wá wo Isaiah chapter 9 verse 6 kí ni tó padà wá dálé lórí? in tó dálé lórí yẹn òun ló bí wá sí àṣálẹ́ yìí. kòdó o kì í ṣe tuntun náà o ṣùgbọ́n ẹ jẹ́ ká gbọ́ Isaiah chapter 9 verse 6 ká wá ṣàlàyé ẹ̀ ìgbàgbọ́ wo làwọn kírísítẹ́nì ní lórí ẹ̀ ìgbàgbọ́ wo ló yẹ ká ní lórí ọ̀rọ̀ yẹn ṣé ìgbàgbọ́ wa gbọ́dọ̀ rọ̀ mọ́ wípé ìgbàgbọ́ pé a gbọ́dọ̀ gbà á gbọ́ pé Jésù ni àbí a gbọ́dọ̀ gbà á gbọ́ wípé báwo ló ṣe lọ? ẹ bá ń wo Isaiah chapter 9 verse 6 ẹ jẹ́ àkọ́kọ́ kà kẹ́ ẹ gbọ́n tó wà ńbẹ̀. nítorí a bí ọmọ kan fún wa. ó ní nítorí a bí ọmọ kan fún wa. ẹ tẹ̀síwájú. a fi ọmọkùnrin kan fún wa. a fi ọmọkùnrin kan fún wa. ìjọba yóò sì wà ní èjìká rẹ̀. ẹni tá à ń sọ yìí ìjọba máa wà ní èjìká ẹ̀. a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu. a máa pe ọmọ tá a bí yẹn ní ìyanu. olùdámọ̀ràn. wọ́n ní ọmọ yẹn máa jẹ́ olùdámọ̀ràn. ọlọ́run alágbára. wọ́n ní ọmọ yẹn máa jẹ́ ọlọ́run alágbára. bàbá ayérayé. bíbélì ní ọmọ yẹn máa jẹ́ everlasting father bàbá ayérayé. ọmọ aládé àlàáfíà. ọmọ tá a bí yẹn máa jẹ́ ọmọ aládé àlàáfíà. ó ti pẹ́ tí mo ti máa ń ka ọ̀rọ̀ yìí ṣùgbọ́n ọjọ́ tí mo wá pàdé pásítọ̀ kan àwa jọ ń sọ̀rọ̀ lórí ta ni ọlọ́run ta ni Jésù. nígbà tí mo wá béèrè ìbéèrè yìí lọ́wọ́ ẹ̀ in tó wá sọ fún mi ni wípé Jésù gangan ni ọlọ́run. Mo ní Jésù lọ́lọ́run kẹ̀ ó ní bẹ́ẹ̀ ni mo lè mi ò tí kà á débẹ̀ o ló bá ní mo ti kà á mi ò ṣàkíyèsí ni ní òkè kó já wò ó ìgbà tó máa fún mi ní ẹ̀rí tó máa kọ́kọ́ fún mi òun ni Isaiah chapter 9 verse 6 gẹ́gẹ́ bí understanding tèmi gẹ́gẹ́ bí àgbọ́yé mi lórí ẹ̀ kì í ṣe Jésù lọ̀rọ̀ yẹn ń bá wí bọ̀ gẹ́gẹ́ bí understanding pastor yẹn lọ́jọ́ náà ìgbàgbọ́ tiẹ̀ ni pé Jésù ló ń bá wí ṣé tòótọ́ ṣé Jésù lọ̀rọ̀ yẹn ń bá wí ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ṣé Jésù ni ọ̀rọ̀ yìí ń bá wí ṣá ṣé verses yìí tó ó túmọ̀ sí pé Jésù ni wọ́n sọ̀rọ̀ ń pa ẹ̀ Isaiah sọ̀rọ̀ Jésù láìmọye ọ̀nà o ó sọ ọ̀pọ̀lọpọ̀ nípa Jésù gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ ṣùgbọ́n Isaiah chapter 9 verses yìí ṣó papọ̀ mọ́ Jésù ṣá ẹni wá dá mi lóhùn pé bẹ́ẹ̀ ni ó papọ̀ mọ́ àwọn bá a ṣe wá tú lọ́jọ́ yẹn náà lèmi náà ṣe máa wá tú lénìí kí wọ́n tó ń gbọ́ mi náà lè bá a ṣe làákàyè àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì tó ń gbọ́ mi kán lè bá a jọ ronú pa ẹ̀ pé ń bo gangan lọ̀rọ̀ yìí dorí kọ torí ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì náà ló ń sọ fún wa pé Jésù ló ń bá wí gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ alákọ̀ọ́kọ́ tá a bá wo ẹsẹ̀ bíbélì yìí kò ń ṣàsọtẹ́lẹ̀ ẹlòmíràn máa wò pé kí ni bàbá yìí sọ yìí ṣé kò gbọ́ nǹkan tó ń kà ni mo gbọ́ ohun tí mò ń kà kódà ó sì yé mi ṣùgbọ́n gbọ́ bó ṣe wà o. ó ní. nítorí a bí ọmọ kan fún wa. alákọ̀ọ́kọ́ ni pé a ti bí ọmọ kan fún wa a ṣe kí ni a ti bí ọmọ tó ń sọ̀rọ̀ nípa èyí kì í ṣe pé wọn yóò bí wọ́n ti bí ọmọ yẹn already. ẹ tẹ̀síwájú sí. a fi ọmọ kan fún wa. a ti fi ọmọ yẹn fún wa already. kò ṣe pé a ó fi ọmọ fún wa tó bá jẹ́ pé a ó fi ọmọ fún wa ni
àsọtẹ́lẹ̀ nìyẹn. bẹ́ẹ̀ni. gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹ bá ń wo ẹ bá ń fọwọ́ dábẹ̀ yẹn ẹ wá bá ń wo Isaiah chapter 7 verse 14 ẹ gbọ́ bíbẹ̀ yẹn ṣe gbé tiẹ̀ ká wá fi wo bí Isaiah 9 verse 6 yẹn ṣe lọ ṣó jọra wọn èwo gangan làsọtẹ́lẹ̀ nínú méjèèjì kí là ń pè ní àsọtẹ́lẹ̀ ẹ jẹ́ kájọ wo yẹn wò ìyẹn là á fi mọ position tí Isaiah chapter 9 verse 6 wà bóyá àsọtẹ́lẹ̀ ni àbí ọ̀rọ̀ yẹn ti ṣe nígbà tá Isaiah wà láyé torí pé ìgbà tó fẹ́ sọ fún wa ó ní a bí ọmọ kan fún wa ni. a bí ọmọ kan fún wa. wọ́n ti bí already. a fi ọmọ kan fún wa. wọ́n ti fún wa lọ́mọ yẹn already lójú ayé Isaiah tó ń sọ̀rọ̀ nígbà tá Isaiah ti wà láyé ni wọ́n ti fún wọn ní ọmọ yẹn ni wọ́n ti bí ọmọ yẹn. bẹ́ẹ̀ni. tá a bá wá wo Isaiah chapter 7 verse 14 kí ló ń wí. nítorí náà. Isaiah ní nítorí náà. Olúwa ti ká lára rẹ̀. Ọlọ́run fúnra lára ẹ̀. Yóò fún yín ní àmì kan. Ṣé gbọ́ bó ṣe gbé? Yóò. Fún yín ní àmì kan. Kò sọ pé ó fún yín. Ẹ gbọ́. Yóò fún yín ní àmì kan. Yóò fún yín ní àmì kan. Kì í ṣe wípé ó fún yín ní àmì kan. Yóò yẹn in tó ń bọ̀ wá ṣẹlẹ̀ ni tí kò tí ì ṣẹlẹ̀ nígbà tọ́rọ̀ yẹn ń wáyé. Ẹ tẹ̀síwájú. Kíyèsí. Ẹ wá kíyèsí àmì tó máa fún yín yẹn o. Múndíá kan yóò lóyún. Àmì yẹn ni wípé tó bá di ìgbà yẹn múndíá kan tó ń pè ní múndíá òun ni virgin. Ẹni tí ò tí ì mọkùnrin rí tí ò wá lóyún látara ìbálòpọ̀ rí tọkùnrin kankan ò súnmọ́ rí. Ó ní múndíá kan yóò kò sọ pé múndíá kan lóyún. Tó bá jẹ́ pé ó sọ pé múndíá kan lóyún ni kò ń ṣàsọtẹ́lẹ̀ mọ́. Ṣùgbọ́n gbà tó tún fẹ́ gbé ó ní olúwa tìká lára rẹ̀ yóò fún yín ní àmì kan múndíá kan. Kíyèsí. Ẹ wá kíyèsí àmì tó fẹ́ fún yín o. Múndíá kan yóò lóyún. Ó ní múndíá kan máa lóyún. Ẹ tẹ̀síwájú. Yóò sì bí ọmọkùnrin kan. Múndíá yẹn yóò wá bímọkùnrin kan kò ní bí obìnrin torí tó bá bí ọmọ obìnrin ajápàsọtẹ́lẹ̀ yẹn ò ní bá ọ̀rọ̀ yẹn lọ. So ọmọ tí múndíá yẹn máa bí ó gbọ́dọ̀ jẹ́ ọmọ ọkùnrin. Ẹ wojú ayé. Èwo làsọtẹ́lẹ̀ nínú méjèèjì? Ṣé a fi ọmọ kan fún wa? A bí ọmọ kan fún wa làsọtẹ́lẹ̀ ni? Àbí Olúwa yóò tìká lára rẹ̀ fún yín ní àmì kan? Kíyèsí múndíá kan yóò lóyún. Èwo làsọtẹ́lẹ̀? Tá a bá wò ó dáadáa nínú èdè ẹwà Yorùbá a rí i pé àsọtẹ́lẹ̀ ni Isaiah chapter 7 verse 14 tó wá sí ìmúṣẹ nínú Matthew chapter 2 verse 23. Múndíá kan yóò lóyún. Ẹ gbọ́. Yóò sì bí ọmọkùnrin kan. Múndíá kan máa lóyún 21 lẹ ti gbé yẹn. Ẹ máa tẹ̀síwájú. Yóò sì bí ọmọkùnrin kan. Ó máa bí ọmọkùnrin kan. Jésù ni wọ́n yóò pe orúkọ rẹ̀. Jésù náà máa pe orúkọ rẹ̀. Bẹ́ẹ̀ kí mi tiẹ̀ mo sì máa padà ń bọ̀ ńbẹ̀. Ẹ tẹ̀síwájú. Ó ní ó gba àwọn ènìyàn tirẹ̀ là. Kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Ẹ tẹ̀síwájú. Ìyẹn la fi mọ̀ pàtàkì àsọtẹ́lẹ̀ èyí tá Isaiah sọ yẹn. Matthew chapter 2 verse 23. Ẹ ti gbé láti 21 already. Kíyèsí múndíá kan yóò lóyún. Ẹ tẹ̀síwájú. Yóò sì bí ọmọkùnrin kan. Oh yes. Wọ́n yóò máa pe orúkọ rẹ̀ ní Emmanueli. Kí ló máa pe orúkọ ẹ̀? Emmanueli. Emmanueli. Ṣé ẹ rí pé múndíá lónú máa lóyún? Kódà ẹ̀ka ẹsẹ̀ tó tẹ̀lé sí. Ìtumọ̀ èyí tí í ṣe Olúwa wà pẹ̀lú wa. Olúwa wà pẹ̀lú mi nìtumọ̀ Emmanueli. Nígbà tí Jósẹ́fù dìde nínú oorun rẹ̀. Nígbà tó dìde lójú àlá ọ̀rọ̀ yẹn ojú àlá ni wọ́n ti ń bá Jósẹ́fù sọ̀rọ̀. Ẹ tẹ̀síwájú. Ó sì ṣe bí áńgẹ́lì Olúwa ti wí fún un. Áńgẹ́lì ṣe sọ fún exactly ló ṣe ṣe. Ó sì wí fún ìyá rẹ̀. Ó sì mú ìyá rẹ̀ sọ́dọ̀. Òun kò sì mọ̀.
títí ó fi bí àkọ́bí rẹ̀. mo ń padà bọ̀ ẹ rí pé ó ti bí. now àwọn kírísítẹ́nì tún wá gbàgbọ́ pé ó wù mí o kí n sọ pé kò ń ṣàsọtẹ́lẹ̀ o ó wù mí o kí n sọ pé àsọtẹ́lẹ̀ ni o lọ́dọ̀ tàwọn Jésù ló ń bá wí. ẹ wá jẹ́ ká wo ọ̀rọ̀ mẹ́fẹ̀ẹ̀fà tó wà nínú Isaiah chapter 9 verse 6 tí wọ́n pè ní àsọtẹ́lẹ̀ tí wọ́n pè ní àsọtẹ́lẹ̀. nítorí a bí ọmọkùnrin kan fún wa. a ti bí ọmọkùnrin kan fún wa. a fi ọmọkùnrin kan fún wa. a fún wa lọ́mọkùnrin kan. ìjọba yóò wà ní èjìká rẹ̀. alákọ̀ọ́kọ́ ìtọ́mọ yẹn máa jẹ́ láyé ni pé ó gbọ́dọ̀ jẹ́ ọba. ìjọba yóò wà léjìká rẹ̀. a gbọ́dọ̀ máa pe a gbọ́dọ̀ kí oríkì ọba mọ́. mo ń bọ̀ ó gbọ́ ẹ̀yọ kọ̀ọ̀kan náà láti máa lò lọ báyìí. ó gbọ́dọ̀ wá jẹ́ ọba láyé. ìbéèrè mi ni pé ṣé Jésù jẹ́ ọba? ọ̀dọ̀ wọn máa ń kọrin o láti fi kí n lẹ́yìn pé ọba ni. wọ́n ní máa jọba lọ Olúwa. máa jọba lọ Olúwa. ìjọba tá kò lè rọ̀ lóyè. alágbára tá kò lè ṣẹ́gun ni. ìjọba rẹ̀ dùn máa mi yéye o. máa jọba lọ Olúwa. wọ́n máa oríṣiríṣi orin yìí pọ̀. ìjọba yóò wà ní èjìká rẹ̀. ìbéèrè alákọ̀ọ́kọ́ ni pé ṣé Jésù jẹ́ ọba? torí pé nílẹ̀ Yorùbá lọ́jọ́ wọn àná táwọn àgbàlagbà bá bí ọmọ wọn á ní ẹ jẹ́ ká lọ wo àkọsẹ̀jayé ẹ̀ ihun tó máa ṣẹlẹ̀ sí ní ọ̀la tí ilẹ̀ ò tí ì mọ́ wọ́n fẹ́ tèní mọ́ láti máa ṣiṣẹ́ tọ̀. tó bá lọ wo àkọsẹ̀jayé ọmọ nígbà yẹn o èyí tó rẹ́ni jù èyí tó pọ̀ jù òun ni wípé tó bá wà àkọsẹ̀jayé èyí tó máa ń sòkọ́ mọ̀ náà máa sọ wípé adífálà ni ó jẹ́, àgbẹ̀ ni ó ṣe, babaláwo ni ó yà, oníṣègùn ni ó yà, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tọ́mọ yẹn bá wá dàgbà tó wá di adífálà ó ṣe déédéé àkọsẹ̀jayé tí wọ́n yẹ̀ wò, tó di àgbẹ̀ ó ṣe déédéé ẹ̀ wọ́n á ní wọ́n ti àkọsẹ̀jayé ẹ̀ wò, àgbẹ̀ ló máa ṣe, àgbẹ̀ náà ló dẹ̀ ṣe. àmọ́ tí wọ́n bá yàkọsẹ̀jayé ọmọ wò tó wá rí wípé adífálà ni ó jẹ́, tọ́mọ yẹn wá dàgbà tí ò wá dífálà mọ́ tó wá lọ ń ṣe dráìvà àbódi ẹnjìníà tó ń tọkọ̀ ṣe, àbódi ẹnjìníà tó ń kọ́ ilé, báwo náà ṣe fẹ́ sọ nípa àkọsẹ̀jayé tí wọ́n yẹ̀ wò yẹn? ṣó ṣe déédé àbí kò ṣe déédé? àrípò kò ṣe déédé ara wọn. bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ̀rọ̀ yìí jẹ́, lọ̀rọ̀ Aísáyà yìí jẹ́ sí Jésù. alákọ̀ọ́kọ́, ǹjẹ́ Jésù jẹ́ ọba láyé? ǹjẹ́ wọ́n ẹ́fà fi ipò ọba fi ròyìn Jésù? ǹjẹ́ Jésù gangan pàápàá accept pé ọba lòun nígbà tó wà láyé? ọ̀rọ̀ yìí di fàáfà, ó di iṣu ata yan nígbà tá a dénú John chapter 18 wọ́n fi lọ ǹjọ́ gbà á, ǹjọ́ sọ pé bẹ́ẹ̀ ni òun ni. tá a bá wá ríbi tó ti sọ pé ọba ni mí, alákọ̀ọ́kọ́ ọba ni ó jẹ́ yẹn ó ṣe mọ́ Jésù lára. ṣùgbọ́n tá a bá ríbi tó ti pera ẹ̀ lọ́ba, tí ò síbi kankan tí Jésù ti accept ọba nínú Bíbélì nígbà tó dé definitely Isaiah chapter 9 verse 6 àkọ́kọ́ ẹ̀kejì appellation, torí ọmọ ni àkọ́kọ́, ẹlẹ́ẹ̀kejì lọ́ba, ẹ̀kejì appellation yẹn a jẹ́ pé kò ṣe mọ́ Jésù lára nìyẹn. ìjọba yóò wà ní èjìká rẹ̀. ẹ bá ń wá wo John chapter 18 verse 33. a fẹ́ wò ó, ǹjẹ́ Jésù accept pé ọba ayé lòun? nítorí náà, ẹ tẹ̀síwájú. Pílátì tún wọ inú gbọ̀ngàn ìdájọ́ lọ. ó wọnú gbọ̀ngàn ìdájọ́ lọ. ó sì pe Jésù. ó wá pe Jésù, ó bí pé. ó
ó sì wí fún pé. ó bi léèrè pé. ọba Júù ni ìwọ ṣe. wá àwọn tó wà ń ta ariwo tí wọ́n ń pa ni wípé ọba ni ẹ́. bí àwọn kírísítẹ̀nì náà ṣe ń kọ orin pé ọba ni Jésù. bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni àwọn Júù tí wọ́n mú Jésù lọ síwájú Pílátù wọ́n sọ fún Pílátù wípé ó sọ pé ọba lòun. ọba ni. èyí ni ẹ̀sùn tí wọ́n fi kàn án. ó sì wí fún pé. nígbà tí wọ́n wá sọ bẹ́ẹ̀ fún Pílátù Pílátù wá lọ bá Jésù nínú gbọ̀ngàn ìdájọ́ nínú court hall. ó wá bi Jésù léèrè pé. ó sì wí fún pé. ó wá bi Jésù ọba pé Júù ni ìwọ ṣe. ń gbọ́ àwọn tó wà ń ta ní ọba Júù nìyẹn ṣé tòótọ́ ṣọ́ba nìyẹn. Jésù sì dáhùn pé. Jésù wá dá Pílátù lóhùn wípé. ìwọ sọ èyí fún ara rẹ ni. Pílátù ṣó wà ókè. ṣé ohun irọ́ bàǹtàbàǹtà yìí ohun fúnra rẹ ni. ṣé ìwọ ń sọ èyí fún ara rẹ ni. ṣé ìwọ ló ro ọ̀rọ̀ tó sọ yìí ni. ṣé ìwọ ló hun ọ̀rọ̀ yẹn fúnra ẹ ni. àbí kí ni. tàbí. ó wá ní àbí. ẹlòmíràn ni ó sọ fún ọ. àbáwọn kan náà pa irú irọ́ yẹn mọ́ mi níwájú ẹ. àbáwọn kan ló sọ fún ẹ pé ọba ni èmi. báwo ló ṣe rìnnà pàdé báwo ló ṣe jọra wọn. ó tẹ̀síwájú. Pílátù dáhùn wípé. Pílátù náà wá fún Jésù béèrè ìbéèrè àgọ̀ lọ́wọ́ Pílátù. Pílátù náà fẹ́ fún Jésù ní èsì àgọ̀. kí ló wá wí. èmi ṣe Júù bí. ọ̀gbẹ́ni wa ṣó wà òkè. ṣó wà nọ́mà ṣá. nígbà tó ń bi mí léèrè pé ṣé mi ni mo hun. tó ń bi mí léèrè pé ṣé àwọn kan náà sọ pa mi. ṣé èmi jẹ́ Júù ni. ṣé Júù lèmi ni. ẹ tẹ̀síwájú. èmi ṣe Júù bí. àwọn orílẹ̀-èdè rẹ. ó wá ní àwọn orílẹ̀-èdè rẹ tó jẹ́ Júù bíi tìyẹ. ẹ tẹ̀síwájú. àti àwọn olórí àlùfáà. àti àwọn àgbààgbà àti àwọn olórí àlùfáà. ni ó fà ọ́ lé mi lọ́wọ́. ló fà ọ́ lé mi lọ́wọ́. àwọn tó fà ẹ́ lé mi lọ́wọ́ ni wọ́n ń pè ẹ́ lọ́ba nìtumọ̀ ohun tó wà ń bẹ̀ yẹn. kí ni Jésù wá fún lésì. kí ni ìwọ ṣe. Pílátù wá wò pé òkè àti gbọ́ bó ṣe wí ẹnu oníkàn láti ń gbọ́ pọ̀n. kí ni ìwọ gangan jẹ́ ṣàlàyé ohun tó jẹ́ fún mi jẹ́ kí n gbọ́. Jésù sì dáhùn wípé. Jésù wá dá Pílátù lóhùn ó sọ fún un pé. ìjọba tèmi kì í ṣe ti ayé yìí. ó yẹ kí Jésù lè dá Pílátù lóhùn bẹ̀ yẹn pé ọba ni mí. mo wá jẹ ọba láyé ni. kàkà kí Jésù wá dá Pílátù lóhùn pé ọba ayé ni mí o. ó ní ìjọba mi kì í ṣe ti ayé yìí. ó ní ìjọba tèmi o kò ṣe ti ayé yìí. ìbá ṣe pé ìjọba mi ti ayé yìí ni. tó bá jẹ́ pé mo wá sáyé láti wá jẹ́ ọba ni. tó bá jẹ́ pé the purpose tí mo torí ẹ̀ wá sáyé kí n lè bá a jẹ́ ọba ni mo ṣe wá ni. àwọn oníṣẹ́ mi ìbá jà. àwọn oníṣẹ́ mi tí mo ní kó lọ ra idà. àwọn ọmọ ẹ̀yìn mi tí mo ní kó máa múra ìjà ń bọ̀. always guiding. ìjà wá ìjà ò sí wọ́n gbọ́dọ̀ máa gbáradì. wọn ò bá jà. àwọn oníṣẹ́ mi ìbá jà. ìbá aláwọ̀ wọn kí n ṣí àwọn bọ́ìsì lẹ̀ pẹ̀lú àwọn bọ́ìsì yẹn kọjọ mú nǹkan lẹ̀ kó fi ìjà pẹ́ ta. tó bá jẹ́ pé mo wá jẹ́ ọba láyé ni wọn ò lè rí mi mú màá tú àwọn bọ́ìsì lẹ̀ pé kó máa bẹ̀rẹ̀ sí jà lọ. ó wá tẹ̀síwájú. àwọn oníṣẹ́ mi ìbá jà kí a má bàa fi mí lé àwọn Júù lọ́wọ́. so that tí wọ́n bá ń jà wọn ò lè rí mi mú bèlè tà sí wọ́n máa mú mi wá síwájú ẹ gbọ́ túmọ̀ ẹ̀. ó ní tó bá jẹ́ pé mo wá jọba láyé ni àwọn oníṣẹ́ mi ìbá jà kí wọ́n má bàa fi mí lé àwọn Júù lọ́wọ́. ẹ tẹ̀síwájú. ṣùgbọ́n ó tẹ̀síwájú. nísinsìnyí. ó wọ́n ní nísinsìnyí. ìjọba mi kì í ṣe láti yín lọ. kì í ṣe ìjọba ayé mi ìwá jẹ́ ọba láyé. ìjọba mi ò ní kankan ṣe pẹ̀lú ayé mi ìwá jẹ́ ọba láyé. Pílátù ò gbàgbọ́.
nítorí náà Pílátù tún bi ní béèrè. Pílátù wí fún pé Pílátù wá sọ fún un pé ìjẹ́ ìwọ ṣe ọba bí? kí ni kọ́tọ̀kọ́tọ̀ tó ń sọ yìí? À ń bi ẹnìkan mi ò sọ nǹkan mi, ṣọ́ba ni ẹ la béèrè. Jésù sì dáhùn wípé Jésù padà tún sọ fún un wípé ìwọ wípé ìwọ ló wípé ọba ni èmi ń ṣe. ọba lèmi ṣe, èmi kọ́ ni mo sọ o. Jésù kọ́ ló pe ara ẹ̀ lọ́ba, Pílátù ló sọ wípé ọba ni. Ẹ tẹ̀síwájú. Nítorí èyí Ó wá ní nítorí èyí ni aṣáà ṣe bí mi. ni aṣáà ṣe bí bí mi. nítorí tí mo tó torí ẹ̀ bí mi sáyé gangan ni pé Àti nítorí ìdí èyí àti nítorí èyí gangan ni mo ṣáà ṣe wá sí ayé. ìpọ́pọ́sì tí mo torí ẹ̀ wá sáyé gangan rèé o. Kí èmi kí ó lè jẹ́rìí sí òtítọ́. Tí mo wá ṣe ni pé mo wá jẹ́rìí sí òdodo. Ẹ tẹ̀síwájú. Olúkúlùkù ẹni tí í ṣe òtítọ́. Gbogbo ẹni tó bá wá rìn lójú ọ̀nà òdodo, gbogbo ẹni tó bá rìn lójú ọ̀nà òtítọ́, kí èmi kó wá jẹ́rìí nípa òtítọ́ èyí tí wọ́n ń rìn. Bó ṣe ń padà bọ̀ ń bẹ̀. Alákọ̀ọ́kọ́, ẹsẹ̀ Bíbélì tá a kà nínú John chapter 18. Ó ti jóyè wa báyìí sí pé Jésù wá jọba láyé. Ìjọba yóò wà ní èjìká rẹ̀. Kò lè jẹ́ ọba torí pé wọ́n fi ọba lọ́ọ̀rì jẹ́ tiẹ̀. Ká ló bá accept jẹ́ ọba ni, a gbà pé ẹsẹ̀ Bíbélì yìí ó bá Jésù lọ. Ẹ tún máa tẹ̀síwájú nínú Àìsáyà yẹn àti rí ẹlẹ́ẹ̀kejì. A ó máa pe orúkọ rẹ̀ ní ìyanu. Àbẹ́ẹ̀rọ lọ́hùn. A ó máa ṣe kí ni? A ó máa pe orúkọ rẹ̀ ní ìyanu. Mo ka Matthew, Máàkù, Lúùkù, Jọ́ọ̀nù ní ìríbi kankan tó ti pe Jésù níyanu. Bẹ́ẹ̀ni. Àyè ìbéèrè wà o. Bóyá wọ́n lè ti rí kójú tèmi máa tó. Níbi tí wọ́n ti pe Jésù ní ìyanu nígbà tí Jésù wà láyé o. Tó ti pè é ní ìyanu nígbà tó ṣe kí ni? Nígbà tó wà láyé. Mo ka Matthew, Mark, Luke, John. Mi ò rí ibi kankan tó ti pè ní ìyanu. Àbí ibi tí Jésù ti gbà pé ìyanu lórúkọ tòun ń jẹ́ torí pé orúkọ tó máa pè ní ìyanu. Ẹ gbọ́, orúkọ tó máa pè ó gbọ́dọ̀ jẹ́ ìyanu. Ǹjẹ́ wọ́n wá pe Jésù ní ìyanu? Ǹjẹ́ Jésù gbà pé ìyanu lòun lórúkọ ẹ̀? Rárá, bọ̀hún tó máa jọ mí lójú rèé. Nígbà tá máa dénú Luke chapter 2 verse 21. Nígbà tí ijọ́ mẹ́jọ sì pé. Nígbà tó di ijọ́ kẹjọ tí wọ́n bí Jésù sáyé. Àti láti kọ ọmọ náà ní ilà. Nígbà tó di ijọ́ kẹjọ tí wọ́n bí Jésù sí ayé. Láti kọ ọmọ náà ní ilà. Tí wọ́n wá fẹ́ dá àtọ̀tọ̀ Jésù, wọ́n fẹ́ dá oko ẹ̀ gẹ́gẹ́ bí òfin èyí tọ́lọ́run ti fún àwọn wòlíì látọ̀ yí ayé ànábì Ibrahimo tí ń jẹ́ Abrahamu. Orí ẹ̀ lọ́lọ́run ti bẹ̀rẹ̀ òfin yìí máa dá tọ́tọ́. Ọlọ́run dẹ̀ kọ òfin yẹn ń pa gbogbo ẹni tó bá ti lè jẹ́ ọmọ bíbí àbí tí wọ́n fowó rà àbí tí ń gbé lọ́dọ̀ wọn, gbogbo wọn gbọ́dọ̀ máa dá tọ́tọ́ májẹ̀mú tọ́lọ́run gbé kalẹ̀ láàrin Abrahamu àtọlọ́run fúnra ẹ̀ àti gbogbo ìran ọmọ tó bá tara Abrahamu jáde. Wọ́n ṣe bẹ́ẹ̀ fún Mósè. Gbogbo ọmọ tó tara Abrahamu jáde pátá ni wọ́n dá tọ́tọ́ fún. Nígbà tí Jésù náà wá dé, wọ́n kọ̀ntínú òfin yẹn náà again. Wọ́n ṣe kí ni? Wọ́n kọ̀ntínú òfin yẹn, wọ́n dá tọ́tọ́ fóun náà. Ó ní nígbà tí ijọ́ kẹjọ sì pé. Láti kọ ọmọ náà ní ilà. Tí wọ́n fẹ́ dá tọ́tọ́ Jésù. Wọ́n pe orúkọ rẹ̀ ní Jésù. Bọ̀ tí wà ń bẹ̀ yẹn o. Tẹ́ ẹ bá wo Isaiah chapter 7 verse 14 tí mo kà lẹ́ẹ̀kan, ẹ má ṣòkò sí mọ́. Ó ní a pe orúkọ rẹ̀ ní Emmanuel. Nínú àsọtẹ́lẹ̀ Matthew èyí tí áńgẹ́lì bá Joseph sọ lójú àlá, òun náà sọ pé a pe orúkọ rẹ̀ ní Emmanuel. Nígbà Jésù wá dé, nígbà tá a wá bí ọmọ yẹn, wọ́n wá pè ní Jésù. Ibi tó ti dojúrú rèé o. Ṣé Jésù lórúkọ Jésù ṣá?
mo doubt kò lè rí bẹ́ẹ̀ kò ń ṣe Jésù. ẹlòmíà máa wò pé tí ò bá kí ń ṣe Jésù kí wá lórúkọ ẹ̀, orúkọ wo ló máa wá jẹ́ ńgbà yẹn? ó mọ orúkọ tó máa jẹ́ ká jọ tàn mọ́lẹ̀ sí bóyá Jésù lórúkọ ẹ̀ yẹn. gbogbo ẹ̀yin tẹ́ bá wa share ètò yẹn ní pàdánù ọmọláyé àti lọ́run. Ọlọ́run ó sì máa share oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó báyìí fún bí ó ti rí nù bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.